èmi gbogbo ẹni tó bá mọ̀ mí lórí bí mọ̀ pé Ààrẹ is somebody tó yẹ pé mo kàn máa ń ṣe advice ni má dẹ̀ tó analyse ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ oníkálukú wa tún kọ́gbọ́n bẹ́ẹ̀ tó bá jẹ́ gbà àkọ́kọ́ yìí ni ẹ share page ẹ share kíní yìí ṣe rí àwọn kan pè sórí page kan wọ́n wá ń ṣe pé ẹ pagbo yí mi káàbí kí náà pé máa yẹn they call him soldier or whatever he refused to pick my call mo pé mi ò ọ̀rọ̀ ẹ̀kọ́ ni mo bá wa o bó ṣe rí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ pè sórí show yẹn gbogbo èpè tí Lizzy ṣe yẹn orí ọmọ yín ló máa lọ nítorí pé ẹ̀yin gangan fúnra yín òpònú ni yín torí obìnrin tó bá gbọ́n tó jẹ́ alálùbáríkà ẹ ní follow orú èpè tí ọmọ obìnrin yẹn tó ṣe yẹn obìnrin tí mi mọ̀ tí mi bá sọ̀rọ̀ rí èmi àti òjò ní nǹkan kan rí mo fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí àdàbí tó bá jẹ́ wípé mo ṣe show fún Lizzy rí ni nìkan ni kò ní jìyà ẹ̀ ṣe wá rélé tó ṣe yìí ó ti jẹ́ tán o mi ì lẹ́nu o mi ń kọlù yàn àmọ́ tíyàn bá kọlù mí ẹ rí pé gbàdáwọn yẹn ní Ààrẹ ẹ má dá lóhùn ìtúrẹ́ mo yẹ dákẹ́ ni mo ṣe dá lóhùn bọ̀ ṣe rí wíwá tí mo wá yìí mo kàn fẹ́ sọ fún ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀yin oní kọ́mẹ̀ǹtì sọnù ẹ̀yin kọ́là tẹ́ ẹ̀ ń pè ẹ̀yin oní kọ́mẹ̀ǹtì sọnù àti kọ́là orí show ẹ̀dẹ̀ pagbo yí mi káàbí kí náà pè the manner yẹn but he refused to pick up the call ó kàn yẹn pé nítorí pé ọ̀rọ̀ yẹn ò kàn ní ìlú òyìnbó lájọ wà o and I know right mo mọ nǹkan tí mo lè ṣe but tó bá yẹ pé bó ṣe ń ṣe yẹn tí wọ́n pè sórí show láti máa ṣe ìpè fún ìrandíran ẹ̀ orí amú ẹ̀ ní gbogbo ìpè yẹn máa lọ gbogbo ẹnu ni mo fi sọ. I won't mention that stupid lady's name in here because ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ pé woman yìí gbogbo nǹkan tó ń ṣe yẹn oògùn òkìkí ló ń wá ó ń ṣe oògùn òkìkí ni tí kò bá tí ì búyàn bóyá oògùn owó tó ń ṣe fún yẹn kò ní ṣiṣẹ́ dáadáa ó likely kó jẹ́ pé owó yẹn ti lọ́lẹ̀ ó wá ṣe oògùn òkìkí yẹn ni wípé the more tó bá ṣe ń fa wàhálà ẹ mọ̀ pé ọmọ Yorùbá lèmi ọmọ Yorùbá tó dẹ̀ jáde ni mí ọmọ Yorùbá tó mọ ọ̀tún sí òsì ni mí so kóbìnrin kankan máa wá síbí bá máa sọ fún mi pé ṣé èmi ò mọ̀ kóbìnrin smart tóbìnrin bá smart àwa smarter than obìnrin mo dẹ̀ rí lady yẹn because mo rí pé oníṣẹ̀ṣe ni mo ṣe fẹ́ download ìwé tó yẹ sọ̀rọ̀ yẹn ó rí bákan lára mi but I'm not going to say anything about her tó bá rí kíní kó náà fọpọlọ gbé irú èmi kọ́ ló máa lo obìnrin smart fún 32 years still counting lórí ìyàwó but inú ló ń bí wọn ẹ rí àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin kan lamẹ́ríkà tó ń pè àwọn kọ́là yẹn wọ́n ti skip medication wọn ìmí sọ ó ní ilé àlòkù là ń gbé ìmí ní àlówó lọ́wọ́ ẹ̀dẹ̀ ń jealous àlówó lọ́wọ́ ẹ̀dẹ̀ ń jealous wà wá ẹ̀dẹ̀ ṣe fi wálẹ̀ tẹ́ bá wá wo ọ̀pọ̀lọpọ̀ tó sọ pé èèyàn ń gbà ilé ńlá yẹn olórí burúkú nù wọn àwọn kọ́là ni mò ń bá wí báyìí ẹni pé mi ti ráyè ọmọbìnrin yẹn rárá but àwọn kọ́là àwọn tó ń support evil àwọn tó ń support evil spirit àwọn tó ń support evil spirit mò ń bọ̀ gbogbo wọn yẹn ni mò ń bá wí báyìí wọ́n wá ń pè sórí ìkújọ́ woman kan ń pè ẹ̀ẹ́dẹ̀ nílé fojú yín hàn ẹ̀ẹ́dẹ̀ wá ń kọ́nà tó bá bí gba ọmọ kò ní kù kan pẹ̀lú èpè tó ń ṣe yẹn number one lè súnlé ìwọ tó ní mo ti fi sọ̀rọ̀ rí ìwọ tó lọ́mọ méjì tó ra 8 bedroom ẹ wá fi gbogbo lé rẹ́ǹtì 24 hours ẹ̀ nílé súnúlé now you are ẹ kàn bọ́ sórí Facebook ẹ̀ round ẹni tí mi bá sọ̀rọ̀ rí tí mi ṣẹ̀ ẹ dẹ̀ máa mo sọ fáwọn èèyàn kan bá wádìí ọ̀rọ̀ àwọn stupid boys náà kan comment lórí bí ẹ wádìí ọ̀rọ̀ mi ò ṣe this girl èmi àti òun ní nǹkan kan pọ̀ ó tún lọ parọ́ ó lé mi lọ ba òun jẹ́ lọ́dọ̀ bàbá aláàfin so bàbá aláàfin ló ráyè kéèyàn máa gbé borun fún ẹ ti gbàgbé ọ̀rọ̀ yìí ọgbọ́n máa rán yín létí bọ́njọ́ tí bá máa stage show yẹn mo fẹ́ kí lẹ́yìn ọ̀la sọ́túnla máa stage show fún àwọn èèyàn ẹ ti gbàgbé ni ó wà lára ẹni tó bayé bádírájẹ́dẹ̀ ní this same lady ó wà lára ẹni tó da ààfin rú ó wá ń parọ́ mọ́ èmi tó bá jẹ́ pé ọ̀rọ̀ tó sọ yẹn lórí pé mo lọ ba òun jẹ́ àbí mo ṣe kankan tí ọ̀rọ̀ yẹn ò bá rí bẹ́ẹ̀ Lizzy máa yaṣọ ọmọ rẹ̀ lórí life ni gángan gan ni Lizzy máa ṣe tó máa fi kú
mi ò ní sọ jù yẹn lọ bọ̀ ṣe wá rí fún ẹ̀yin kọ́là ẹ̀yin olórí burúkú tẹ́ gbé sórí apagbo yín mi ká olórí burúkú yín ẹ̀ lè unveil kẹ ẹ̀ ṣe sọ orúkọ yín kẹjẹ́ kí mi àti ìdọ̀gbò tẹ wàá lo ìbò ẹ̀ lọ́kọ̀ ara ń ta yín ẹ̀ rókódó òbò yín ti hewu ẹ̀ rẹ́ni dó nítorí wà nù statement yín wọn rẹ́ni dó wọn òbò wọn ti hewu kí a bá tiẹ̀ rí tó bá tiẹ̀ lè bá wa kó àwọn bíi 2 million wá ọkùnrin 2 million wá kó wá máa dún àwọn olórí burúkú ilẹ̀ Amẹ́ríkà òbò wọn ti hewu wọn rókódó ara máa ń kọ́ wọn ni ẹ mọ̀ pé àwọn tí wọn bá rókódó bá ara máa ń kọ́ wọn máa sọ̀rọ̀ ó sọ̀rọ̀ pé àwọn gbélé àgbékù tí ò bá sí pélé ti ṣú máa ṣí street mi fún yín àwọn tó ń gbé ní àdúgbò mi is most quiet àwọn tó bá ń gbé ní Amẹ́ríkà wọ́n mọ̀ ẹ wọ́n ń sọ̀rọ̀ ẹ ń pè sórí aago ẹ ń sọ̀rọ̀ èmi tí mo jókòó dẹ́jẹ́ tí ọkọ̀ bring orúkọ wa out nítorí ìyàwó mi comment ṣé kò ní comment mọ́ ni àbáyé ò fẹ́ dání èmi ò tí ì ráyè nítorí mo gbọ́ ọ̀sán big sister mi lẹ́nu ẹ̀rí pé lè tí mo ṣe kọ́là ni mo sábà sọ̀rọ̀ yìí fún àmọ́ àdàbí tó bá jẹ́ pé èmi fúnra mi báyìí mo ti fi ọwọ́ mi wá wàhálà lọ́dọ̀ woman yẹn rí bọ̀ tí mi bá wá wàhálà ṣẹ́rí gbogbo èpè tó ṣẹ́ yẹn orí ẹ̀yin kọ́là olórí burúkú tẹ́ ìpè sórí àpagbo yín mi ká yẹn ayé yín máa bàjẹ́ ni ẹ̀yẹ ò ṣe ọ̀fẹ́ mo mọ̀ pé mo sì máa mọ̀ ara wa ń ta yín ẹ̀ lè lọ́kọ because ìwà tó yẹ kẹ́ ẹ wù kó yẹ kẹ́ fi lọ́kọ ẹ̀ lè wú ẹ̀ níwà irú yín ló ń lọ́kọ síta 20-something years tẹ́mi àti ìyá mi ti wà ń bí rèé a dẹ̀ ti pé 32 years tá a ti fẹ́ra wa kí ló yẹ tara wa ń kan yín olórí yín gbéwìrì àbí kí náà pé fàgbégòdù ó bọ́ sórí TikTok ó bọ́ sórí Facebook ó ń báyé gbogbo èèyàn jẹ́ ó ń pìkì èèyàn lójoojúmọ́ and you believe that lady is something ẹ believe pé lady yìí ò need the medication ìwọ wá ń pè èyí tẹ́ ẹ lọ ra lé ńlá o mà lè sùn ẹ ti fi gbogbo yàrá yín rẹ́ǹtì tán ó wá fi èmi tó yẹ pé mo ní 4 bedroom mo ní 3 lókè ìsàlẹ̀ mi fẹ̀ mo tún ní ìsàlẹ̀ ẹ má máa ṣẹ́rí please before you make any comment ẹ jẹ́ ká máa read dáadáa even tó bá jẹ́ mi gangan ni mo sọ̀rọ̀ first of all listen to me má jẹ́ n leave kọ́là sórí ẹni tó ní kí n bá wí yẹn gangan ló jẹ́ kí n leave mi ìfẹ́ ọ̀rọ̀ ẹ̀ sórí àwọn kọ́là yẹn àwọn gangan náà sòótọ́ ọ̀rọ̀ brother mi tí wọ́n bá sòótọ́ ọ̀rọ̀ fún woman yìí jẹ́ kó wà láàyè ẹ̀dẹ́ jẹ́ ni kó máa jẹ mùdùmùdù náà kó lè sùn kó lè wó wàá jáde lẹ́ẹ̀mẹjọ àti ẹ̀yin kọ́là mi màá tún fún yín ẹ má bínú àti àwọn idiot àwọn ọmọ kọ̀ọ̀kan tó yẹ pé àwọn àkọ́bí mi àti second born mi lè fìdí ìdílé yìí for 5 years ẹ sọ fún mi pé mi wo monetization lórí Facebook ẹjọ́ torí Ọlọ́run èlò ní Facebook ń sọ o torí kò yé mi mo níṣẹ́ mi ìyàwó mi níṣẹ́ mi àwọn ọmọ mi níṣẹ́ kó dà lórí last born tó bá gbọ́lúdá tó lọ ṣe summer job so what are you people talking about Aare Almaroof mo gentle láyé mi ni gbogbo ẹ̀dẹ̀ ń tẹ̀lé mi ẹ mọ̀ the kind of show tí máa ń ṣe before you make any comment about Aare Almaroof go back to my 3-4 comment ẹ wá sísàlẹ̀ ẹ kọ́kọ́ wò ná ẹ wò pé ẹ jẹ́ kí n gbọ́ nǹkan tí màá sọ ṣé màá ń ṣe lóòótọ́ àwọn tọ́jọ́ ń ṣe ságà gan sọ ó lòun lọ sórí péèjì mi òun ò rí ẹ jẹ́ kí n wá clarify ti Anamáyọ̀wá some of you doesn't get something right àwọn kan ní èèyàn wá bá mi Anamáyọ̀wá ò wá bá ẹ̀mí o ó ṣe show lórí ẹ̀ ni yes ó ṣe show lórí ẹ̀ kì í ṣe pé ó bá mi sọ̀rọ̀ wọ́n ní má bá sọ̀rọ̀ o ó máa gbé ọ náà sí recording ẹni tó ṣe show lórí ẹ̀ mọ̀ nǹkan tó ṣe tó ní pé ìyẹn fi sọ yí pé ọ̀rọ̀ èmi àti ẹ̀ bó ṣe ń ba ayé wa jẹ́ kò ráyè tiwa bàjẹ́ torí bó ṣe ń ṣe ó tún bàjẹ́ fún ní ó dẹ̀ ń da fáwa èmi ní gbogbo nǹkan tó ń ṣe orí ẹ̀ ló máa padà sí but kí ọ̀rọ̀ yẹn bá jáde pátápátá gbogbo ilẹ̀ máa mọ evil ó máa ṣe ẹ̀sìn kúrò lórí Facebook ni kódà ó máa ṣẹ̀sìn kúrò láyé ni nítorí pé ẹni tí mi ò bá tọ́ tó bá wá tọ́ mi mo máa ń lọ jẹ́jẹ́ ni bàbá jẹ́jẹ́ ni mí mo dẹ̀ gbọ́ Yorùbá mo mọ̀ túmọ̀ Yorùbá gan when I talk I know what I'm saying ìmọ́lẹ̀ mo rí ẹ ìmọ́lẹ̀ Yorùbá kò ní bàjẹ́ when I'm talk I know what I'm saying mi kàn sọ nonsense jáde lẹ́nu mi kàn ta nǹkan tí ò yẹ kéèyàn gbọ́ máa advice ọkùnrin máa advice obìnrin what else do you guys want kẹ́ẹ̀kan wà àkókò ríyàn kan ó wá ń wá àwọn tó bá ti ní òkìkí lórí Facebook
àwọn táwọn ayé ti mọ̀. Now she started doing it. A máa wo comment, a máa ṣépè. Mo fi Ọlọ́run búra lẹ́ǹkan sí. Mo fi Ànábì tẹ̀lé. Mo tún fi Jésù gan búra, mo fi fọ́ ọ̀pẹ̀lẹ̀ Ọ̀rúnmìlà gbogbo ẹni mo fi búra. Èmi àti ọmọbìnrin ò ní anything. Wọ́n láti 2019 ló ti lé mi àti ìyàwó mi sínú. Ó lọ́kọ ò gbádùn ọkọ ẹ̀, ó fẹ́ máa disturb tèmi. Ṣé wá rí gbogbo ẹ̀yin kọ́ ló fò? Ẹ̀yin oní kọ́mẹ̀ntì sọnù. Ẹ jẹ́ lọ tún ayé yín ṣe nítorí pé ayé yín máa padà bí dàbí ayé arábìnrin yìí ni. Gbogbo èpè tó ní kálukú wọn wá ń ṣẹ́, wọ́n mọ̀ kó máa padà wò. Olófòónú wọn dẹ̀ máa wà lábẹ́ kọ́mẹ̀ntì tó máa wò lábẹ́. Ayé yín máa bàjẹ́ sí mi lọ́wọ́ ni. Ó dà pé ẹ mọ̀ mí. Tèmi bá dẹ̀ ń bínú mi ń bínú. Àwọn òjókòó sórí bí láti wá gbowó mọ́dé. Èló ni owó monetization. Ṣé ẹ ṣí èrè? Ṣó fẹ́ fún mi ní $30 lójúmọ́ àbí lọ́sẹ̀ ni lórí monetization. But èmi wá síbí báyìí fún gbogbo ẹ tẹ́ jẹ́ brother fún mi, ẹ tẹ́ jẹ́ ẹ̀gbọ́n fún mi, ẹ tẹ́ jẹ́ àbúrò fún mi. It doesn't matter bóyá mo kéré sí ẹ, mo sì lè sọ̀rọ̀ tó yẹ pé wàá rí ọpọlọ mú nínú ẹ̀. Ṣó ti yé yín? Kí ni mo ṣe? Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé mi ṣépè. Wọ́n ló ti gbọ́ ọmọ mi ṣépè darí láàárọ̀ yìí. Ó ti gbá ìyàwó mi ṣépè darí láàárọ̀ yìí. Ẹ jọ̀ọ́ kí ló pa wá pọ̀? That is the question. Tó yẹ kẹ́ máa béèrè nìyẹn. So just because my wife wà lára àwọn tó máa ń sọ̀rọ̀, ìyàwó mi ò ní ẹ̀tọ́. Kò lẹ́tọ̀ọ́ láti comment mi kankan àbí láti ṣe ẹ̀kọ́ rẹ̀. Woman yóò tẹ̀ wá ń dárúkọ ẹ̀. Òbò wọn ti jí mi. Òbò wọn ti gbẹ. Ṣé mo pé mo dẹ̀ máa sọ ọkàn lórí internet pé tó bá mọ̀ yìí pé o ní story tó dáa, má wulẹ̀ wá sórí TikTok, Facebook. Irú èmi yìí sìn ẹ lọ wá. Wọ́n mo gbé tó ti sọ pé your story is loading. Kí ló lórí burúkú tó máa ń sọ̀rọ̀ ẹ̀ ń jẹ́ náà alájà? And your story is loading. Story mi ò load láti 2019. Ìgbà tí mi àti yẹ sábọ̀dù gan ní pantá, a yanjú ẹ̀ ni. Màmá dẹ̀ padà sọ pé òun lo lábírípo ló ń lò fún mi. Òun lo láìpo fún mi, èmi lọ́yọ́ mèsì. So ibo lọ́rọ̀ ti jáde. Ẹni tó yẹ pé òun ló wọnú ààfin tó lọ bàfin jẹ́. Ó wá lé mi. Ó lé mi, èmi lèmi tú ààfin, èmi mú òfófó Ọ̀yọ́. Èmi mú ọ̀rọ̀ Ọ̀yọ́. Mo wá sọ síta lémi tí mo fẹ́ràn ìlú mi dákú. Ìyá mi gan máa ń bá mi jà pé mo fẹ́ràn ìlú mi ju family lọ. Àmọ́ tó bá yẹ pé mo ṣe bẹ́ẹ̀, àgànjú àdá. Àmọ́ tí n bá ṣe bẹ́ẹ̀, òòṣà tó le jù lọ́yọ́ ni mo dárúkọ yẹn. Àwọn tó bá jọmọ Ọ̀yọ́ wà ń bì. Àgànjú ló máa dá fún ọmọbìnrin yẹn. Ó wọnú ààfin, ó balẹ̀ ọlá jẹ́. Ó wọnú ààfin, ó lé àwọn ọmọ alálùbáríkà kúrò. Ó wọnú ààfin, ó instigate a lot of stuff sáàárín àwọn ẹbí. Ó wá mú gbogbo àwọn ìyàwó aláàfin kéékèèké. Ó tọwọ́ bọ̀ wọ́n lójú. Mi ò jáde fún o, mi ti jáde fún o. Ayé àdá o. Múra náà. Mi mọ why tó jẹ́ pé ẹni tó bá so tọ́nà wá against. Ọlọ́run mà ní jẹ́ kó bàjẹ́ fún ẹ, brother mi. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún ẹ. Ó mọ̀ àwọn nǹkan tó yẹ pé èèyàn tó dìídì wọnú kíní ẹni tí ò ti ó níbo ni bàbá ti ń bọ̀ ní ìpàdé ẹlẹ́wọ̀n àtàsíwín. Ọmọ dẹ́ta tàbí bọ́ńbọ́ ló ti jẹ́. Ọmọ tí ò ṣe Yorùbá, ó dẹ̀ ń ṣépè fún àwọn èèyàn lórí iṣẹ́ Yorùbá. Ègún dẹ̀ ń ṣépè fún Yorùbá. Àwọn ọmọ Yorùbá dẹ̀ lajúlẹ̀ báyìí, àwọn lórí burúkú, àwọn ọlọ́pọlọ dúdú. Ẹ máa tó ya wèrè jù, àwọn tó wà ń lo ìbò. Àwọn tó wà l'Amẹ́ríkà, ẹ ń jealous ni, ẹ máa jealous kú ni. Torí èmi kọ́ ni mo ní kẹ́ má lọ́kọ. Èmi kọ́ ni mo ní ẹ má lọ́kọ yín, èmi kọ́ mo ní ẹ lọ́kọ yín tànú òtútù. Ṣé mi àti ìyàwó mi ò ń jà ní kí ló fẹ́ lé mi ta fún? Mọ ọdún tí mo ti ń fẹ́ ni. Ṣé ṣí èrè ni? Ẹ tó wà nù wọn gan, èmi ò pé age tí mo ti ń fẹ́ ìyàwó mi. 32 still counting. A lọ ṣe 33 nsìn tá a ti wà. Ẹ wá rò pé lè wọ́. Sister mi ti jáde, ó ti sọ. Wọ́n ní they are jealous. Jealous ló máa pa yín. Mo kò wá sólé kékeré ni. Èmi ò ní ṣépè o. Èmi ò ní bu o. Ṣé mọ̀ pé ẹni tó bá lọ́mọ, tó bá fẹ́ kí ọmọ ẹ lálùbáríkà, ò ní ṣépè fọmọ ọlọ́mọ. Ẹ ṣe yẹn lé ní. Ẹni tó bá lọ́kọ, tó bá fẹ́ kí ọkọ ẹ lálùbáríkà, ò ní ṣépè fọkọ ọlọ́kọ. Ẹni tó bá wá níyàwó, tó dẹ̀ fẹ́ kí ìyàwó ẹ ní àlùbáríkà, ò ní ṣépè fún ìyàwó oníyàwó. Ìwọ tó bá ní ìyá, tó dẹ̀ fẹ́ kí ìyá ẹ lálùbáríkà, ò ní ṣépè fún ìyá oníyà in as much tó bá ti wá fún mi. Bọ̀ tó bá búyà mi, ó di dandan kí n búyẹ. Àwọn kọ́là yẹn, they are just stupid. Because àwọn èèyàn mi, àwọn àǹtí mi ti ní kí n má wá fọ́rọ̀ yẹn. Ẹ rí pé thank you ni mo kọ sókè. Ṣé wá rí ẹ̀yin kọ́là àtẹ̀yin oní kọ́mẹ̀ntì?
lórí pagbo yín mi ká sórí gbogbo èpè tẹ́ ń ṣe yẹn orí ọmọ yín àrọ́mọdọ́mọ yín ló lọ ó dàbí àti pagbo yín mi ká gọgọ tó stage show èpè yẹn lọ sórí ẹ̀ ayé ẹ̀ máa bàjẹ́ ni tèmi àti ẹ̀ bá jọ kò sí l'Amẹ́ríkà yá sá torí màá fìṣì yẹ ẹ̀ màá fìṣì bàbá ẹ̀ màá fìṣì ọmọ ẹ̀ tá a bá wá já lórí kí n tó àwa tó wá lọ já lẹ́gálì nítorí pé mo ò ta sí ẹ somebody call on your show tó bá yẹ pé wọ́n gbọ́n pagbo yín mi ká tó rí ẹ bá pé tí orí ìyálà yẹ ẹ bá pé ni the guy tó ń pè ní pagbo yín mi ká ẹ bá mi send ẹ sí tó bá jẹ́ pé orí ìyá ẹ pé èèyàn ò ní pè kó máa ṣépè fún mi àdẹjọ wà ń bìbà ẹ o dẹ̀ agree nítorí ọtí ló lọ jẹun olórí burúkú nílé ẹ ayé ẹ ti bàjẹ́ ẹ̀yin gan ṣe mọ̀ pé ọlọ́rọ̀ wọ́n máa ní abetí dídí ìwọ gangan ni máa ta sí ẹni tó lọ̀rọ̀ gan àníbu èèyàn wá ń pè sórí iṣẹ́ wá ń bú òtẹ́ẹ̀lì ní kọ́stọ̀pù ó dẹ̀ pé ó dẹ̀ mọ̀ wáyé tí wò ṣe gbágbó gbàtà pè é olórí burúkú ni ẹ èpè tó ń ṣe yẹn apagbo yín mi ká orí àrọ́mọdọ́mọ àti ìyàwó ẹ ló ń lọ mi ì dẹ̀ fẹ́ bú ìyàwó ẹ nítorí pé ìyàwó ẹ ò ṣẹ̀ mí o ti ń bá bọ̀ for somebody to call on your show láti máa ṣépè fún innocent person fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ kọ́kọ́ kò sẹ́ni tó bá wùmọ̀ yín ta she just come all the way kó máa pick comment káàkiri kó máa ṣe tọ́tọ́tọ́ àtàwọn ìyá oníkọ́là àwọn ìyá olórí burúkú tó wọ́n ní woman kan wà ní Texas ẹ̀yin kan wà Maryland gbogbo data yín náà ti fún wa a dẹ̀ máa fish yín out bọ̀ ìpè tẹ́ ẹ ṣẹ́ yẹn orí àrọ́mọdọ́mọ yẹn ló máa lọ sí torí mi ń bá tèèyàn jẹ́ mi ò dẹ̀ ń ṣépè fún yàn mi ò ṣe ṣó kí n ṣépè rí àmọ́ lórí eléyìí gbogbo èpè yẹn gbogbo èpè orí yín ló lọ àwọn ìyá ìlú òyìnbó ní depression ẹsẹ̀ ẹ máa gba medication yín ni ẹ jẹ́ lọ gbóògùn ẹ mọ tó ń ta ọ́ lára ẹ̀yin fáǹsì mi ẹ wo ẹ bá mi love and like ẹ share ẹ̀yin fáǹsì mi ẹ mọ kan tó ń ta ọ́ lára wọn ò rókódó òbò wọn ti gbẹ bí olórí burúkú òbò tó yẹ pé tó bá fokó sí ó yẹ kó máa ṣomi ní kó máa pọ́ǹpù dáadáa òbò wọn ti gbẹ ó ti bu ewu gan ti hù ń bẹ̀ ara yẹn ìtara yẹn náà fi ń sọ̀rọ̀ so wọn ò ní life wọn fẹ́ rí dùnnú wọn tọkọtìyàwó ẹ máa wọ́ṣirú wọn tó bá rí tọkọtìyàwó kan tó ń pòsì tẹ́ bá rí tọkọtìyàwó kan tó ń pòsì báyìí inú máa rún wọn ni ẹni wọn lówó ẹ̀dẹ̀ fi wálẹ̀ lọ́rùn náà ẹni wọn lọ́lá ẹ̀dẹ̀ fi wálẹ̀ ilé wa là ń gbé mọ́tò wa là ń lò kí ni tiyín ẹni tọkọtìyàwó wọ́n wá sórí Facebook wọ́n wá owó monetization àbí owó àbáyé monetization ò fẹ́ da ni àbólórí burúkú ni àbúrò mi mo rí ẹ̀jà rẹ̀ ògolúwọ́ lọ́ọ̀ níjó bàjẹ́ àbúrò mi ò bá òde bá ń sọ fún wọn máa yà mí lẹ́nu o wọ́n lówó monetization èmi lọ borúkọ èèyàn kan jẹ́ láàfin bàbá tèmi so aláàfin ló wá ráyè láti máa gbọ́ kó máa gbé ìborùn fún bàbá àyè ló gba bàbá tó yẹn bàbá tó yẹ pé tó bá ṣe ẹ̀ ló tó bá ti sọ̀rọ̀ 3 minutes 30 jọ sọ̀rọ̀ tó báyìí kò ní dágbére fún ẹ tó máa fi áńgọ̀ mú ẹ létí ṣé yẹn ni bàbá mi ni bàbá kọ́ ló bí mi bọ̀ bàbá mi tún ni tẹ́ ẹ̀ bá mọ̀ torí mo ti rí pé ẹ̀ ń gbé oríṣiríṣi mi ń ṣe ọmọ aláàfin tún ni mí torí ẹ̀gbọ́n ló jẹ́ sí ìyá mi tẹ́ ẹ̀ bá mọ̀ ìdílé ìyálé mi orí yín ò pé ẹ mọ̀ báwọn ọmọ Ọ̀yọ́ ẹyọ kan ni wá bàbá mi ni aláàfin ló pé tó wá gbé tí bàbá bá pè é tó bá gbé aago báyìí tó bá ti sọ ohun tó fẹ́ sọ láàrin ìṣẹ́jú méjì mẹ́ta kó máa sọ ọlọ́ba bàbá ti gbágó lẹ̀ kò ní sọ fẹ́ kó dàbọ̀ ní irú yẹn wá sọ pé mi ì tí fẹ́ lọ bẹ́ẹ̀ torí nǹkan tó máa padà jáde ní ìtílẹ̀ máa mọ yìí ibẹ̀lẹ̀ máa ti mọ tó ń ṣẹlẹ̀ ó wọlé ológun tìmí ó ságùn sẹ́mi àti ìyàwó mi láì mọ̀ rí olọ́kọ títí ẹ̀mí ìdí ẹ̀mú òbó wọn ti gbẹ wọn rókódó lóòótọ́ ni ó fọ́ ni ṣé ní gbogbo ọdún pè láti Amẹ́ríkà àwọn obìnrin yẹn depression ti pa wọn inú máa ń bí wọn tó bá ti rí tọkọ tìyàwó báyìí ni èmi àti ìyàwó mi àwa fèsì apáyín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ máa lọ pokùnso gbẹ̀yìn ní o torí ẹ lè wá rí wa ṣé mi àti ìyàwó mi ò ń jà ní ẹ̀ẹ́dẹ̀ tọ́jú ọkọ ti yín nígbà tẹ́ èrò kódó ẹ lọ máa mú àwọn African America mọ́lẹ̀ kó kó HIV fún yín náà olórí burúkú rú wọn náà máa ń dó client tán ní kó lọ tọ́jú níbi iṣẹ́ ẹ̀yin dìndìnrìn ẹ dunnú díẹ̀ lẹ́ǹkọ̀ọ̀kan ẹ ti ẹ dunnú ẹ bá kò sí ní anywhere tó bá ti rí tọkọ tìyàwó tó ń gùdù báyìí wọ́n máa bàjẹ́ ni ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ sọ ọkọ fún yín ẹ ní láti wà very careful pẹ̀lú ọ̀rẹ́ ẹbí ara tó bá ti mọ̀ wípé ìgbéyàwó ẹ smooth ẹ mọ̀ pé mo ti máa sọ gbogbo ẹ̀ tẹ́ bá tẹ̀lé mi do not report your wife to anybody
Do not report your husband to your friends. Tó bá sọ̀rọ̀ ọkọ ẹ̀ fún ọ̀rẹ́ ẹ̀ pé ọkọ ẹ̀ ń ṣe dáadáa, àgàgà kó wá lọ́kọ ẹ̀ mokodo, ó mòbodó dáadáa, ó dẹ̀ máa ń náwó fún ẹ. Ṣó fẹ́ gbọ́, obìnrin mọ bó lè tì sí ẹ, ọpọlọ tóbìnrin ní ojú yẹn lọ. Ọpọlọ tóbìnrin ní, wọ́n mọ bó ṣe lè mú ọkùnrin mọ́lẹ̀, á dẹ̀ wọlé sí ẹ lára. Tó bá ń gbọ́ ẹran lọ, tọ́lọ́ bá máa wá ṣe kó jẹ́ pé missionary ni wèrè ẹ̀ ń ṣe. O mọ náà máa ṣe, ọ̀rẹ́ ẹ̀ dẹ̀ ní gbogbo star oríṣi 5 lọ́wọ́, 69 gbogbo ó ti gbé fún. Pàákàn ní pọ́pọ́ ẹ máa ní, mò ń lọ sí ṣòru, àbí mo ń lọ gbaṣẹ́ kan, ọ̀sẹ̀ kan ló máa lọ ló ń ta. Ẹ má fẹjọ́ yín sọ ẹ̀ ń tẹ́ ẹ̀ bá mọ̀ mọ́ ẹ̀yin èèyàn. This is my real face. Aare Almaroof, ẹ wò, ojú mi rèé, mi ò sick o. Nǹkan kò ṣe mí. Ojú mi rèé. This is my ẹ ti rí. Mi ò ń ṣọmọdé o, but mo tọ́jú ara mi. Àkóí body, engine tún wà ńbẹ̀. No, àkóí body já lo, àkóí body pẹ̀lú engine ni. Nígbà tí mi do eri. Tó bá dẹ̀ fẹ́ tọ́ mi wo mi tí ẹ̀ ń dó panla. Èmi ò ń dó ṣáwá. Mi ń bá ṣáwá sùn. Mi ń bẹ́ja gbígbẹ sùn. But ọlá wípé mo respect àwọn big sister mi tó pè mí, èmi ọmọ ajílà lẹ́ṣọ̀. Lẹ́nìkan máa halẹ̀ mọ́ lórí fóònù, lórí Facebook. Láì mú eri, mi ìta sí ẹ, mi ìbá ẹ sọ̀rọ̀, mi ìṣe sí ẹ. Mi ìlẹ̀ mú ẹ, má lẹ̀ mọ́ mi. Ó dùn mí, mi rí kí ni rẹ́kọ̀dù bọ̀bọ̀ kí wá play. Má lẹ̀ mọ́ mi, mi ìlẹ̀ mú ẹ. Àkóí Grace, mi rí wẹ́wẹ́ kí wá play fún mi. Àkóí Grace bẹ́ẹ̀ ni. Ìyá gbogbo wàhálà Ọlọ́run ní jó bàjẹ́, ó sú mi o. Ẹ má wò, ṣe rí àwọn ará Nàìjíríà máa rókódò. Ẹ jẹ́ ká be serious. Obìnrin tó wà Nàìjíríà wọ́n rí okódó. Torí ọkùnrin wà tó máa sáfíìsì wọn. Kò sáyè wèrè ìlú òyìnbó. Tó bá ti wá fọkọ wọn lẹ̀, wọ́n máa wá lọ sórí iṣẹ́, wọ́n máa tọ́tọ́tọ́tọ́. Tó bá ti wá rí tọkọ tìyàwó tó jọ dìrà mọ́ra wọn báyìí lórí Facebook báyìí. Ayé wọn máa bàjẹ́ sí ẹ lọ́rùn. Wọn ò dẹ̀ mọ̀ ẹ́ rí o. Jọ gbé ẹ tún wá rí inú ọgbà tá a wà yìí. Àwa tá a tún mọ́ra wa. Wọ́n á tún máa lọ ẹnjìníà lábẹ́. Tó bá ń bẹ ẹjà lẹ́yìn tó bá bẹ ẹjà tán ló máa gbọ́ ọ̀rẹ́ mi, ó ní búlẹ̀tì ṣe ń bà wọ́n. Ọ̀rẹ́ mi láwọn tó bá ẹjà. Wọ́n bẹ ẹjà. Wọ́n máa ní ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ ẹrọ́dẹ̀ ni o. Ọ̀rẹ́ rẹ́rùn. Ṣé rí nínú Amẹ́ríkà tá a wà ìyá wa gan mọ̀ tẹ́mi àti ìyàwó mi ti jókòó sáyé wa. Àwọn ọmọdé mi bí alálùbáríkà ni. Àmọ́ woman tó ṣépè yẹn àti the person in question tó ń ṣépè, mo fún lépè yẹn. Ọmọ ò ní gbẹ̀yìn. No, kò tẹ́ nídìí. No, ajá kò need. Wọ́n ti ní kéèyàn má ṣépè. Mo ti fún ní èpè yẹn padà. Nítorí pé èmi ò ní ìdí èpè nínú ayé mi. Àwọn tó tọ́ mi, wọ́n tọ́ mi dáadáa. Ẹ wá jẹ́ kí n sọ nǹkan kan kí end ọ̀rọ̀ yìí. Ṣé rí ọ̀rọ̀ ní ilé ayé yìí, atẹ́gùn ni o. Alọ́lẹ̀ nìkan máa ń gbọ́ wọn gbọ́ àbọ̀ o. Bẹ́ẹ̀ ni èèyàn owó baba dámì, èèyàn gbowó òòṣà. Bẹ́ẹ̀ ni èèyàn sáré dánpí, ọba orin èèyàn Òṣùpá Sáìdì, èmi ni méjèèjì ni mo kó pọ̀. Kí ló dé tó jẹ́ pé inú àwọn èèyàn máa ń bàjẹ́ lórí nǹkan tí èèyàn bá ń ṣe? Kí ló dé? Ẹ mọ̀, sometimes mi ìbínú, Ọlọ́run mi ìbínú princess, mi ìbínú but ó mọ̀ sometimes àwọn kan sọ wọ́n ní mo ti like brother mi kan tó bá mi fún lady ẹwà olówó bá mi fún lésì kí n dákẹ́ kí n má sọ̀rọ̀ oníṣòwò nítorí pé ó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kó wá dákẹ́ kí wọ́n wá bayé ẹ̀jẹ̀. God bless you my brother. Ẹ lè ní kí n dákẹ́ mo lè quiet but àwọn kíkẹ́ kan wà tó yẹ pé tó o bá dákẹ́ fúnru wọ́n máa jẹ lọ. Ìgbà tí ìyàwó mi bọ́ tánsìn wọn ò mọ̀ pé alájà mi ó kàn daṣọ borí ni ọmọ ìbúté mẹ́ta ni wọn mọ̀ pé kò ń ṣọmọ get inside o ọmọ get outside ìgbà àtàgbọ̀n àjọ ríra wáyé ni o. Ìwọ tó o bá mọ̀ mi dáadáa lọ bèrè mi ní Sùúrùlérè síta akérèlé èmi ò ń ṣe oníwàhálà bọ̀ má tọ́ mi. Àwọn òṣèkárí a máa ń ṣoore fúnyàn ni. Àìmọye tó wà lórí ibi àìmọye tó ti bẹ̀rẹ̀ nǹkan tá a ti fún. Ẹjọ́ nítorí ọlọ́ èló ni Facebook fẹ́ sọ fún èmi tí mo níṣẹ́ mi lọ́wọ́ tí máa lọ ṣiṣẹ́ 10 hours. Díẹ̀ fi ìjọba tẹ̀ wọ́n kọ́ sọ tí máa lọ ṣiṣẹ́ 10 hours. Lèèyàn kan wá bọ́ta lónìí mi níṣẹ́ níbi tí busy time wà yìí tí ó bá ti pé mo off lẹ́ni ẹ lè gbóhùn mi láíláí.
máa lọ bí iṣẹ́ ìyàwó mi á lọ bí iṣẹ́ àwọn máa lọ bí iṣẹ́ mo ti leave ẹ. I know ayé ni market ayé ni market Abiodun brother mi mo ti leave ẹ. Let me just tell you this ayé ni market you know me more better. Níjọ́ tó dẹ̀ ti mọ̀ mí brother mi ẹ ti rí mi bí tí mo ti sọ̀sọ̀kú sọ̀rí ìmọ́lẹ̀ Yorùbá mo rí ẹ kò ní bàjẹ́ èèyàn gbowó ní o èèyàn gbowó ní o kọ́nlẹ̀ kò síbi tí brother mi wà tí mi ń tẹ̀lé ẹni bí ṣe tẹ̀lé lọ́lé ìtorí Ìgbòho mo ṣe lọ gbogbo létí mo lọ mi lọ́ntorí ẹlòmíì tó ti yé yín ìmọ́lẹ̀ àti brother mi ayé ni market látijọ́ tẹ́ ẹ ti mọ̀ mí tó ti mọ̀ mí nílùú yìí àmọ́ra rárá láti tó 15-20 years láti mọ́ra. Did you see me láti máa ṣe ṣọṣọṣọ síyàn kódà tí bá wà ń pàtí àwọn èèyàn máa wò pé ṣé kìí ṣe mánu Aare Almaroof yẹn ni you won't know because mi ní sọ̀rọ̀ mo kàn máa dájú kò ní tó bá jọ kí gbé bọ́dì máa gbé bọ́dì mi. Exactly Celestina ọ̀rọ̀ tí débẹ̀ ọ̀rọ̀ débẹ̀ níjọ́ tí bá máa stage show mo kàn ń wo kó tún jáde ni torí àwọn èèyàn ni máa ẹni pé show yìí thank you ni mo kàn ṣe fún gbogbo ẹ̀yin tẹ́ comment gbogbo ẹ̀yin alálùbáríkà àmọ́ ẹ̀yin tẹ́ sì ń ṣí èrè ẹ̀yin tẹ́ lọ́pọlọ yín yí tẹ́ ń pè sórí show báyé yín ṣe máa bàjẹ́ ni ó ṣe ń bayé àwọn èèyàn jẹ́ yẹn àdàbí tó bá jẹ́ pé èmi Moruf Aare Almaroof tó bá jẹ́ pé mo ti ta sí woman yẹn rí tí mo ti bá sọ̀rọ̀ báyìí wọ́nà wọn rí tèmi àtẹ̀tìjọ ní kàńtárí lórí íńtánẹ́ẹ̀tì ní kíní ò ní ṣe wàláhì ó máa yaṣọ ọmọ rẹ̀ lọ́rùn gbẹ̀yìn ni torí mi ń tọ́yàn bọ̀ tó bá wá sàfi mi ibi táyẹ̀ máa ti bàjẹ́ nìyẹn mò ń dúró de we have less than 10 hours sísìn less than 10 hours sí 15 hours ẹ máa mọ bó ṣe ń lọ ayé ni market ṣé ẹ ti rí mi rí ibi tí mo ti ń búyàn all I did is I advised my people online èèyàn wá síbí tẹ́ ẹ̀ bá mọ̀ ogun òkìkí àtiwọ́ tó ń support ẹ̀ àtẹ̀yìn tẹ́ ń support orí burúkú máa bá gbogbo yín ni torí olórí ibú àti olórí ire òun rìn papọ̀ ẹ máa wo àtòṣì àti mẹ̀kúnnù wọn ń rìn papọ̀ ẹ rí i pé téèyàn kan bá tòṣì olówó máa wà lẹ́gbẹ̀ẹ́ so tó bá ti tẹ̀lé olówó o lè ṣoríire bọ̀ owó mọ̀ pé olóṣì ni ẹ olóṣì ni kejì ìwọ àtẹwájọ gbégbá òṣè wa ń lọ ẹ lè rọ́nà lọ Ọlọ́run jẹ́ kó ju yẹn lọ mi dẹ̀ ní fẹ́ sọ ju yẹn lọ tó ti yé yín so that is just it. Thank you when I come to Igbo ìmọ́lẹ̀ orí mi now I'm a calm person. I'm a calm person wọ́n ní mo lọ gbó mo lọ sùn sí hòtẹ́ẹ̀lì ẹjọ́ torí Ọlọ́run ṣé máa sùn sí ṣé máa gbé ilé mi láti kó máa gbé lọ sí Ìgbòho alájà ọ̀rọ̀ gbé yín ò tẹ̀ tí gbogbo yín ò tẹ̀ tí tó. búlẹ̀tì tẹ̀ ti bà gbogbo wọn. sórí ẹ̀yin èèyàn mi ẹjọ́ ṣe rí anybody tó bá padà wo kíní later tẹ bá rí anywhere tí mo ti ṣe nǹkan tí ò dáa ẹ má bínú Adéra Adéjọkẹ́ ẹ má bínú ayé ni market kò ní bàjẹ́ fún ẹ brother mi àwọn ayé ni market rèé tó bá kéré jù àti tó 20 years tó ti mọ̀ mí nílùú yìí wọ́n mọ̀ the kind of person tí mo jẹ́ èmi wá ráyè obìnrin èmi tó yẹ pé àwọn tó ń wo show mi gan mọ̀ yìí pé tó bá ti ń sọ̀rọ̀ má ní mi bóbìnrin jà o ẹran tí gbogbo gba ìyẹn sábọ́ọ̀dù mi ì tiẹ̀ lè mú ìbú màá mi ìbú mu kàn sọ̀rọ̀ ni nígbà tí ìyá Ilimọ jáde ìgbà tí ìyá yẹn fún mi lọ́rùn ni mo tó bù lépè kó tó fi mí lọ́rùn lẹ̀ àwọn obìnrin míì tá a ti sọ̀rọ̀ tá a ti jọ́ lọ́rọ̀ wọ́n ti bọ́ta wọ́n ti bú mi mo kàn ń wò wọ́n ni nígbà tí olójú òwìwí bọ́ta nígbà tí mo fún ní tiẹ̀ ẹni kó dákẹ́ so tóbìnrin bá ti bọ́ta tó bá ti wá bú ọkọ ọlọ́kọ tí kò ṣẹ́ ó bẹ́tà kéèyàn give it back to her so àwọn tó bá ní kí n dákẹ́ yẹn definitely mọ̀ mí ní sọ̀rọ̀sọ̀rọ̀ ní àjọ wánú ságà yìí ni ṣé ẹ mọ̀ ni blogger ni mí a blogger doesn't keep quiet because if you keep quiet wọ́n máa jẹ lọ wọ́n máa jẹ lọ wọ́n dẹ̀ máa wá ẹ wá guess what wọ́n wá lọ tọ́jú kí ni I told you guys internet will never forget wọ́n ní ìjọ ta sọ ẹ rí pé kò lè sọ̀rọ̀ definitely he did it ẹ mọ̀ túmọ̀ ẹ̀ ní Yorùbá lóòótọ́ ó ṣe lóòótọ́ nìyẹn
sister mi brother mi àbúrò mi níbí ọmọdé àgbàlagbà ń bì tí èèyàn bá parọ́ mọ́ yín tẹ́ ẹ bá ti gbọ́ ẹ má wulẹ̀ jẹ́ ó pẹ́ o wọ́n lè lọ dóko olóko wọ́n lè lọ dọ́kọ lọ́kọ tó ò dẹ̀ ṣe tètè fèsì ẹni tó sọ̀rọ̀ yẹn otherwise wọ́n máa jẹ lọ wá gbọ́ ọ̀rọ̀ tá a sọ yẹn ẹ rí pé kò lè jáde ni wọn ò bí da kó sọ sí because ó ṣe ìdẹ̀ra mo ti gbọ́ ká fi gbogbo ẹ̀ sílẹ̀ fọlọ́run ṣe wá fẹ́ gbọ́ mo ti gbọ́ èmi ò ní ìṣe show ìdẹ̀ra tó bá yẹ pé mo stage show fún ni n ti máa sọ kọ́ ni mò ń sọ yìí eléyìí show yìí fún àwọn kọ́là àti àwọn èèyàn mi alálùbáríkà tó pè mí mo ti gba more than 100 calls voice ìyàwó mi ń kọ́ tá a bá wá gbọ́rọ̀ wá ní ẹlẹ́tẹ̀ẹ́lá lájí yẹ kí nìyẹn gan kò ń gbọ́rọ̀ tó ti yẹ yín but you know èèyàn láti put kí yẹn down èèyàn láti put ẹ̀ sílẹ̀ kí àwọn èèyàn gbọ́ èèyàn láti jẹ́ kán gbọ́ other side of me ẹ rí i pé nígbà tí mo sọ̀rọ̀ yẹn láàárọ̀ yìí mo kàn analyze ẹ̀ pé kán gbọ́ nǹkan tí sister mi yìí àṣírí ẹ̀ ti tú ni gbogbo àwọn tó dè mọ́lẹ̀ àṣírí ẹ̀ ti tú sọ́wọ́ wọn ẹ tí ìwà gbọ́ nǹkan kan ẹ wò ó ẹ jẹ́ ó di ọ̀la sí ọ̀túnla ẹ jẹ́ bá wà Nàìjíríà ẹ jẹ́ ó dàárọ̀. Thank you very much Adesanya silence means yes when ṣe rí àwọn òwe táwọn bàbá àwọn olóyìnbó máa pa pé silence is the best answer for a fool yẹn kò ṣe gbogbo fool o kò ṣe gbogbo èèyàn ló máa fool pé ẹni ẹ pè ń fool because somebody talk about you and you keep quiet and you don't see anything you silent yes ni so tó bá tẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ púpọ̀ wàá ra sọ ṣètìrísìn God bless you God bless you Paramount it's better you come out and debunk it tó bá debunk ọ̀rọ̀ yẹn tó bá debunk ọ̀rọ̀ yẹn they will just do what wọ́n máa tag ẹ ọ̀rọ̀ yẹn máa wá ní 1 year 2 years 3 years wọ́n máa sọ the same thing so you have to debunk it that is the reason why mo sọ fún yín pé don't ever lẹ́kẹ́ anybody bá parọ́ mọ́ ẹ tí wọ́n bá parọ́ mọ́ ẹ the same people yẹn only the same people saying keep quiet will be the one to say you did it for real ṣé ti gbọ́ ikọ́ tí mo yẹ máa ń like àwọn fans tèmi lélẹ̀ ṣẹ́yìn náà ti rí àwọn the same person yẹn tó sọ fún ẹ pé kò dákẹ́ yẹn àwọn náà ní máa lọ sí page ẹ̀ náà máa ní you did it for real ẹ wá mọ what's the part ẹ mọ what's part about it wọ́n ní àwọn fake ID àwọn kan wà mẹ́rin sí wọ́n ń pè sórí ibẹ̀ yẹn wọ́n lè identify ara wọn wọ́n bínú nítorí wípé wọ́n rí Aare Almaroof pẹ̀lú ìyàwó ẹ̀ tó bá gbàdúrà rẹ̀ tó bá gbàdúrà gbé ìwọ kan fi ọlá arú èmi yìí tọrọ mo fi Ọlọ́run búra mi ò ṣèkà fúnyàn níjọ́ mo ti délé ayé pé kò fọlá mi tọrọ ànábì kan ni mi bí ṣe wà ó ní brother mi kan tó máa sọ pé ànábì Almaroof tó bá wo kíní àwò lọ́la á ní ànábì kan ni mí lọ́dọ̀ tèmi because mo máa advice ẹ bá keep kíní yẹn loud mo máa advice ẹ mo máa analyze ọ̀rọ̀ kí ẹ lè gbọ́ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ so for me coming out nísìn mo kàn fẹ́ sọ díẹ̀ ni kì í ṣe pé bóyá mo come out fún nítorí ẹ̀ I'm not coming out for that kind of bullshit mi ò ráyè mo ń ṣiṣẹ́ mi ò ṣọmọdé mọ́ náà èmi náà máa ṣiṣẹ́ tí máa fi retirement mi tí máa fi jókòó tí máa cross ẹsẹ̀ tèmi náà máa gbowó but why tó ṣe jẹ́ pé àwọn èèyàn fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ ẹni tó bá ń ṣe rere yẹn gangan àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ ẹ̀ ẹni tó bá ń ṣèkà tó ń ṣépè fún yàn ó làwọn ẹ mọ̀ pé mo ti sọ ti pé wèrè àti asínwín wọn ní followers ẹ bèrè pọ́nà wo ni ẹ̀yin ẹ jẹ́ kí wèrè mú èèyàn kókó lọ rí Ọlọ́run ní jẹ́ kí wèrè ṣá ẹbí ẹ pa o kò ní ṣá mi kò ní ṣọ́mọ ẹ o tí wèrè bá ṣá èèyàn kan tó bá ṣapa tó bá kú ẹ gẹ́sì kan táwọn wèrè kan máa tún sọ àwọn wèrè bí ẹgbẹ́ wọn á ní kílò náà wá débẹ̀ ṣèbó rí mọ̀ pé wèrè ni kó tó súnmọ́ padàdé God bless you a ní ṣèbó rí pé wèrè ni kó náà tó súnmọ́ so wèrè máa ń ní followers asínwín ní followers ẹ wá mọ bí tó wá wọ́ọ̀sì sí ṣe rí ẹni tó ń sọ òdodo ọ̀rọ̀ kò ní followers tó àwọn wèrè yẹn o. Thank you very much
that is exactly nǹkan tí mo fi jẹ́ káwọn fans mi mọ̀ ni Akínkúnmi Bello kò ní bàjẹ́ fún ìyá mi ìdí tí mo fi ń jẹ́ kí àwọn fans mi mọ̀ nìyẹn because nǹkan tí mi mọ́wọ́ tí mi mẹsẹ̀ ó kàn lọ píkì fọ́tò mi olémi àti ìyàwó mi jáde àwa ṣe show fún ẹ ṣe rírọ́ tó ti ẹ̀ pa ẹ̀ kò rí dìbọn kò rí mú jáde bọ̀ ọ̀rọ̀ tí ì débẹ̀ sẹ́ẹ̀ bọ̀ mò ń sọ fún yín lè ní pé dèdèrìn onífans o wèrè onífans o asínwín ní fans wèrè tó bá gé ẹ̀jẹ̀ sí tí wèrè bá mú yàn kan tó gejẹ tó ṣapa mọ́lẹ̀ tó kú tẹ́jẹ̀ yí ọlá rẹ̀ a máa náà tó máa ní kí ni ìwọ náà wà níbi tí wèrè wà ṣe rí pé ara àwọn wèrè tá à ń sọ ni wèrè máa ní supporters ẹ wá máa wo gbogbo kíní tá à ń ṣe yìí o àkéré nu ayé lórí sága ṣáàrẹ wa kéré ni àwọn tí ẹ máa gbọ́ ọ̀rọ̀ tẹ máa fi ní àlùbáríkà ọ̀rọ̀ tẹ lè fi lé ọmọ lọ́wọ́ ṣòro àwa tẹ lè ṣí àfún ọmọ yín kọ́ gbọ́ wàláhì tàláhì ẹ̀ níréyàn bẹ́ẹ̀ o ṣé mo parọ́ tẹ bá wò ó sí ọ̀pọ̀lọpọ̀ ló wà lábẹ́ ṣòyí o tí wọ́n wọlé mi ìbínú sí wọ́n á nítorí pé wọ́n fẹ́ lórúkọ wọn ó lè jẹ́ pé nítorí pé àwọn náà ń ṣe bí ní ọ̀dọ̀ other side wọ́n dẹ̀ wà lórí show mi but nítorí pé wọ́n wà lọ́hùn wọ́n sọ̀sọ́kúsọ wọ́n wà lórí show mi nítorí pé wọ́n like Aare Almaroof pẹ̀lú ìyàwó ẹ̀ wọ́n máa wà ń bì abẹ́nàmà wọn ò ní jáde but ẹ bá wá rí wọn pẹ̀lú fake ID wọn wọ́n máa lọ comment ní other side yẹn. Yes, it's true. Right now. Just notice people that follow them are like them. Because somebody wo wọ́n ẹgbẹ́ àwọn lórí àwọn ẹni. Kò sí ní láyé yìí. Èèyàn tó bá ń tẹ̀lé ẹni tó ń ṣe ìkà lòun náà. Wọ́n láyọ̀ nínú ilé. Mo fọlọ́run búra. Tẹ́ bá ti rí obìnrin. Ṣé bẹ́ẹ̀ tẹ́ tiẹ̀ wá Nàìjíríà? Ẹ má bínú o, ẹni tó bá jẹ́ single mother or single daddy. Ṣé bẹ́ẹ̀ ṣe rókódó? Aláwọn tó wá ń lo òyìnbó yà ló dàbẹ́ pé kí bàbá Tinubu kàn fún àwọn ọkùnrin bíi 3 million visa kọ́kọ́ máa bọ́ ń lo òyìnbó ẹ rí àwọn madam tẹ máa fún jẹ gidi irú wọn làwọn kọ́là tó ń pè yẹn kí ni wọ́n ti di pẹ̀tà ó ti hewu kò ṣomi mọ́ kódà tẹ bá tì bọ́ bá dàbẹ́ pé ṣe fẹ́ disvirgin wọn ni wọn láyọ̀ that is the reason why you see them calling wọ́n wá bọ́ sórí fẹ́ idiot apagbo yí mi ká àbí kí náà porúkọ ẹ̀ kí ló ń jẹ́ náà ẹ̀pagbo yí mi ká yẹn èèyàn dẹ̀ ń ṣépè fún mi ó dẹ̀ mọ ìyàwó mi bó o bẹ́ẹ̀ mi ò bá ti ẹ̀ mọ̀ ẹ́ ó mọ ìyàwó mi ní ó ní nọ́mbà ẹ lọ́wọ́ wọ́n dẹ̀ wá ń ṣépè lórí péèjì ẹ ó dẹ̀ aláwọ̀ kan máa ṣépè torí monetization ìlú òyìnbó dẹ̀ ló wà ó wọ́n lẹ́yìn náà jókòó olórí burúkú gbogbo yín papọ̀ ẹjọ́ máa sínwín papọ̀ ni mi ò tí ì ráyè mò ń bọ̀ nítorí pé mo bẹ̀rù àwọn sísítà mi àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí ẹ jẹ́ wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín gan mo dúpẹ́ àtẹ̀yìntẹ́ fi mẹ́sẹ̀jì lẹ̀ àtẹ̀yìntẹ́ pè mí lórí aago tí mi gbé àtẹ̀yìntẹ́ fi fọ́ọ̀sì lẹ̀ àtẹ̀yìntẹ́ pè mí lórí mẹ́sẹ̀njà àti gbogbo ẹ̀yin tẹ́ tó wá kọ́mẹ̀ntì tẹ́ jẹ́ fans Aare Almaroof ire owó ire ọmọ àìkú baálé ọ̀rọ̀ ṣe rí ajé ó ti di àárọ̀ báyìí ní Nàìjíríà ó ti dàárọ̀ báyìí ní London ajé àfilẹ̀ yín ṣe bùgbé gbogbo gbàgbẹ́ tẹ́ ẹ bá ti ń tọwọ́ bá powó lẹ máa yọ ẹ ní yọ ìpè ẹ ní yọ àwọn atiláwí ẹ ṣáà rí pé mi fẹ́ dárúkọ ẹ ní yọ àwọn olórí burúkú Ọlọ́run dẹ ẹ má ní gbogbo ẹ̀yin ìyá mi tẹ́ wà ń bí ẹ dákun torí Ọlọ́run ẹ má sọkọ yín di dèdèrìn o torí ìwọ tó o bá sọkọ ẹ di dèdèrìn àwọn ọmọ olè lálùbáríkà o ìpè kọ́ o wàláhì tàláhì ẹjẹ abára sòtọ́ rẹ ti mọ̀ pé true say ya lè mi ìwọ tó o bá sọkọ di dèdèrìn inú ilé tó ní ọkọ mi mú ìwá tó o sọkọ ẹ di wèrè ọmọ yín ò lè lálùbáríkà o ìwọ tó o mọ̀ pọ́kọ lówó lọ́ tó lọ bíṣẹ́ kàkà tó ẹ kó ṣàdúrà pé ọkọ mi wàá rí tajé ṣe o wàá rówó mú wálé lé ni o máa lọ lórí burúkú òkú nímú kankan wálé náà ẹnu àṣẹ tẹ bá ń gbọ́ ẹnu àṣẹ olówó lẹ́nu gbogbo wa most especially ìwọ tó jí láàárọ̀ bóyá ló tí ìbáyàn kọ́kọ́ sọ̀rọ̀ o dáàdì yín wá jí nítorí kò lówó lọ́wọ́ tó ti mọ̀ pé kò lówó dẹ̀ ń lọ bí iṣẹ́ pé jẹ́ ń lọ wá nǹkan tó máa tìyàwó mi máa jẹ ìwọ wá bọ́ wèrè olórí ibú òkúkú ní rí nǹkan mú wá wàláì Ọlọ́run ti fàṣẹ sí tó bá ń gbọ́ bó ṣe lọ ló bọ̀ tó bá jọ́kùnrin tó líla àkàní á ní ṣe bó ti fẹ́ pè tì mí lẹ́yìn mi ìrówó mú wá ní tó bá ní ẹmu pure water ẹjọ́ tó lọ lọ ayé ni mákẹ́ bàbá mi God bless you
ṣe rí àwọn tó bá ń destroy ilé onílé ilé wọn máa ń destroy wọn ní láyọ̀ wàláyì ní tí máa fi parí ẹ̀ nìyẹn anybody tó bá ready láti destroy family ẹ kò lè láyọ̀ tó bá jẹ́ pé àwọn èèyàn gbọ́n ni àbí oníkálùkù mọ̀ pé ọpọlọ wà lórí wa a dẹ̀ mọ̀ pé ilé ayé just 6 feet ẹsẹ̀ mẹ́fà ni ẹ wo báwọn èèyàn ṣe ń kú àrònú báwọn èèyàn ṣe ń kú ó wá bọ́ tó mú ẹbí ẹlẹ́bí òun ṣépè fún ìrísí tèmi ò ṣe ń ṣépè nìyẹn torí ó máa bẹ́ lómi ìjà tó ń sin ó lè jẹ́ tiẹ̀ kọlùkọlù ẹ ti fẹ́ kọlù tó bá kú tán wọn á níwọ ni ṣẹ́yìn náà rí pọ́rọ̀ wà ń bẹ̀ ẹja aṣọra ẹni tó máa bájà tó máa kú tè nítọ̀la ọlọ́run ní jẹ́ ẹ pàdé ẹ̀ tó bá wù yín kẹ́ ẹ ṣàmì àmì yẹn ni kẹ́ ẹ ṣe sábẹ́ bí tẹ́ ẹ bá dẹ̀ lè ṣe ẹ gbé mi ẹni tó máa kú tè nítọ̀la ó mà ní ba ní ágúmẹ́ǹtì ẹni tó máa kú tè nítọ̀la ó mà ní fún kó lórí ó mà ní fọ́ tá láyà kó jẹ́ pé táìmù yẹn gangan ni heart yẹn fẹ́ stop ẹ̀yẹn wo ọmọ bàbá wa Gawat àbí Gawat yẹn lady yẹn ó lọ síbi sàárè àwọn olókùú sàárè ó lọ síbẹ̀ tó lọ visit wọn mo rí kinní yẹn ẹjọ́ tó lọ sọ́mọbìnrin mọ̀ pé ó máa kú sickness ìjọ méjì péré wàláì Celestina the statement àti word wa ó wà powerful àwọn tẹ̀ ń wò yìí ó ní agbára most especially tó bá ti jata láàárọ̀ pọ̀téyàn bá wò ẹ̀ tó wàá ṣe nǹkan kan fún tó wàá ṣépè fún ẹ tó fẹ́ gbọ́ èpè yẹn ò lè mú ẹ o according to kan tá a gbọ́ wọ́n ní lady tí ń sà sí mi ti pẹ́ àṣírí wá ń tú ẹ̀yin náà mọ̀ pé ẹni tó bá fi lè bá ààrẹ jà ọ̀rọ̀ ẹ lọ wo gbogbo show tí máa ń ṣe pé àwọn tó bá bá mi jà ń padà gbóhùn wọn mọ́ tí èèyàn bá bá mi jà lọ́rọ̀ ètò tó wá lọ ń sà sí mi láì mú ẹ láì bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbogbo àwọn olóríire artist wà káàkiri ẹnìkan wá bọ́ta ó wá jókòó ṣe pé fẹ́ni ẹlẹ́ni tí mi mú ẹ rí ẹni pé mi bá fi pè lò bọ̀ tó bá ti bá mi fi pè lò lẹ́ẹ̀kan tí mi bá ta ní àṣẹ ẹ sọ pé bàbá mi kọ́ ló bí mi bẹ́ẹ̀ ni má wojú mi alájà á gba àṣẹ èmi gan ṣe ìpè because ẹ tó lè wo sùsùsùsùn máa ta ní àṣẹ débi pé ogan ilé ayé ò ní rójúmọ́ kí ló dé kí ni mo ṣe kí lẹbi yẹ kí ni ṣe fún o dẹ̀ bọ́ta o stage show unnecessarily tó bá ẹ wò wọ́n tẹ̀ tí ni má lọ bẹ́ẹ̀ wọ́n ni má lọ bẹ́ẹ̀ advice mi fún tọkọ tìyàwó ẹjọ́ big mom àwọn tó ń dúró lórí iṣu ẹ̀ pẹ̀lẹ́pẹ̀ yẹn ṣé mo pé mo ti sọ kí nìyẹn ti pẹ́ pé mo ní màá rántí mo ní téèyàn bá wà nílé kejì mi tó bá ní olúgbòhùn lọ́wọ́ tó o bá ṣépè olúgbòhùn yẹn máa affect ẹni tó wà ń bẹ̀ àwọn tó jókòó sórí iṣu ẹni tó ń ṣépè ó máa ń yà mí lẹ́nu páwọn èèyàn forí wọn gba àdúrà èèyàn á dẹ̀ máa ṣépè àwọn èèyàn á dẹ̀ jókòó sórí iṣu ẹ̀ dẹ̀ máa wò èèyàn dẹ̀ rọ ọ̀nà èpè ẹ̀ dẹ̀ ń ṣe àmì sí èpè téèyàn ń ṣẹ́ tó yẹ pé tépè yẹn bá lọ bá ẹni tẹ́ ẹ ṣépè fún tí èpè yẹn ò bá wá bá gbogbo èyí tẹ́ ẹ fi tí kọ́ èpè yẹn yìí náà ti gbèpè ní lẹ́sẹ̀ máa rí i pé sometimes when I talk on my show I don't usually pé kí n máa ré course lórí ẹbí ẹlẹ́bí ọmọ ọlọ́mọ yes now kí n máa ré course lórí èèyàn mi ń ṣe lórí ẹbí ẹlẹ́bí ọmọ ọlọ́mọ kíkọ máa mú èpè kí n máa ṣe mi ò ṣe rí mi ò ní ṣépè tó bá jẹ́gbà àkọ́kọ́ yín ni ẹ lọ wo show mi 5 tí mo ṣe sẹ́yìn kẹ́ wo nǹkan tí mo àwọn advice tí mo mú wá tó bá pé nǹkan tó yẹ kí èèyàn máa ṣe nìyẹn èmi tí mi ti 150,000 gbogbo kíní mi náà ti bàjẹ́ èyí tí mo ti ní 70 wọ́n bàjẹ́ èyí tí mo ti ní 60 wọ́n bàjẹ́ wọ́n lówó monetization èmi tí Facebook ò monetize mi tó yẹ pé mo wo ní monetization ibi ìbáyẹ máa rí star tẹ́mi èmi violate ìgbà mi máa kọ̀ gbé wàásù àìndé sí wọn ní you are done pra máa gbé sáìdì Òṣùpá sí wọn máa gbọ́ mí yọ ni ṣé mi máa ti torí monetization wèrè wọn mi ní play wàásù àìndé mọ́ àní mi ní play Òṣùpá mi ní play Paso ti bá láìkì àbí tí màlá bá gbórí wọlé mi ní play àbí tí bá ráta wẹ́wẹ́ mi ní fi sí àbí tí sáta ikọ̀ rẹ̀ sí bá kọ̀ọ̀kan tí mo like mi ní play irú eléyìí náà sí gbogbo àwọn olórin wa náà sì
tẹ́ bá ti ṣe kankan báyìí ó máa block wa ni wàá gbọ́ ò ní ráàtì láti ṣe pẹ̀lú gbogbo owó táwọn olórin ọ̀rọ̀ kan wọn ni o gbogbo owó tó ń rí wọ́n tún block àwọn èèyàn tó bá play show wọn ẹ̀rí pọ́n máa cut ẹ̀ off ni ẹ wo ẹ̀yin bọ́dà mi àwọn kọ́ yìí late night eléyìí ò ń ṣe late night because it's just 8:41 ní US time báyìí lọ́dọ̀ wa ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ lẹ́ẹ̀kan sí ẹ wọ́wọ́ mi mo bẹ̀ yín gbogbo ẹ̀yin fans mi ẹni tí kò bá mọ bọ́ọ̀lù ṣe jẹ́ ẹ lọ wò láti ibi tí mo ti sọ̀rọ̀ yìí mi ò mọ woman yìí rí o mi ò bá woman yìí sọ̀rọ̀ rí o mi ò bá woman yìí ta rí o èmi àti ẹ̀ ò ní nǹkan mọ̀ rí o mi mọ bó ṣe ń sọ̀rọ̀ lórí iṣu ẹ̀ rí ẹ̀yin náà ẹ wò sẹ́ni tó ń wò máa ń wòran ni èmi tó yẹ pé tí bá ń ṣe show àwọn èèyàn máa bọ́ bẹ́ẹ̀ after my show ẹ rí 30,000 ẹ rí 40,000 ẹ rí 50,000 ẹ rí 400,000 ẹ rí 700,000 láì gbowó ẹ wo ti bàbá aládùúrà tí mo ṣe is almost 600,000 viewers mi ò gbowó wọn lówó monetization lèmi jókòó sí ó sú mi o Monsura ó sú mi o ọ̀rọ̀ yẹn sú mi o so ẹ̀yin sister mi ẹ jọ̀ọ́ àtẹ̀yìntẹ́ ẹ wọlé tẹ̀sẹ̀ wọlé ẹ jọ̀ọ́ ẹ tún bá mi share fún ẹni tí ò bá tí ì rí kó rí ẹ jọ̀ọ́ ṣe rí tá bá ń ṣe nǹkan láyé yìí ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èmi ò wájà ẹnì kankan o àwọn èèyàn ló wájà mi o mo dúpẹ́ lọ́wọ́ tọ̀tún mo dúpẹ́ lọ́wọ́ òsì èmi náà rí ààrẹ so téèyàn kan bá wá ní orírù mi nísìn inú ń bi ẹni kó mọ́kọ ẹ̀ jáde kó gbé píchọ̀ mi ó ní mi kúkú múra ẹ̀rí mo kọ̀ wọ jàlámíà ni kó gbé píchọ̀ mi sẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ kó fèmí àtọkọ ẹ̀ wọ́nra wọn àkóí bọ́dì bá ẹ́ńjìnì tó ni àkóí bọ́dì ẹ́ńjìnì tó wà ń bẹ̀ so èmi ò ní àbí Portable wá gba yìí ìyá mi orí ẹ wà mẹ́ta Adéjọkẹ́ Portable ọmọ mi ó ní mo tẹ̀ láìkì jù lọ́wọ́ ìzàzú ọmọ ẹ tẹ bá ń gbọ́ já ìtọ̀nà tó tàn já ìtọ̀nà ni ẹ filẹ̀ o wèrè tó ń ṣe náà ló fi ń rówó o bí ò bá ṣe wèrè kò lè rówó òun làwọn kan ẹ jẹ́ sòótọ́ fún yín ìzàzú ọmọ mi ni mo láìkì bọ̀bọ̀ yẹn pọ̀ ṣé mo pé èmi wà nù ẹnìkan tó yẹ pé níjọ́ tó ṣe àṣemáṣe èmi sọ̀rọ̀ mo jáde mo bú mi ì tí ẹ bú mo advice ẹ ni òun àti third mom mi lẹ́gbẹ́ so ọmọ ló jẹ́ sáwa so mo dẹ̀ láìkì ẹ̀ nítorí pé bọ́ọ̀ yẹn gbogbo nǹkan tó ń ṣe tí ò bá fi wèrè pọ́ọ̀tì ẹ̀ so ni ẹ bá mú tí ò bá fi wèrè pọ́ọ̀tì ẹ̀ ọmọ yẹn ò lè rọ́nà lọ Ọlọ́run tí ò bá fi wèrè pọ́ọ̀tì Abíọ́lá ìyá mi kò ní bàjẹ́ Ibrahim ọmọ yẹn ò lè lọ́nà lọ ẹ mọ̀ kéèyàn wá wo orú mi sùnsùn ó dẹ̀ fẹ́ táàgì mi ṣẹ́ni nǹkan tí ò yé yín ni pé ṣẹ́ni nǹkan tí ò yé yín ẹ jẹ́ ń play ọmọ mi. ó yá láwẹ̀ Portable kọ́ rèé náà bọ̀bọ̀ yìí kàn play ni ọmọ mi gan lè. What is on the back of? What is on the back of? Ìkọ̀kọ̀ tí kò ń yí ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ ológo mo fi Ọlọ́run búra mo fẹ́ kẹ́ mú kíní ìsọwọ́ sí yín wàláì tó bá rí ọmọ tó ṣoríire ẹ má bínú ẹ o tó bá rẹ́ni tó ṣoríire ẹ má bínú ẹ o nítorí pé o mọ ọ̀la tó bá rí ọmọ ọlọ́mọ tó lè ṣe lóore má bínú ẹ o tọ́jú ẹ o nítorí pé o mọ ọ̀la nílé ayé mi bí ṣe wà yìí níjọ́ tí bá máa ṣe ṣó yẹn máa ṣe tẹ́ máa rí mi ò lérò pé mo lè wá sílùú òyìnbó láyé mi ò tọ̀ fún físà rí àáfàá mi kan máa ń sọ àjìjà mi ò á ní ẹ̀mọ́rú àdúrà tá ìyá rẹ̀ ṣe mo fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí mi ò ronú ìlú òyìnbó rí Ọlọ́run tó wá kẹ́ mi níwọ̀nba àwọn àbúrò mi pọ̀ lórí bí mo ti kúrò nínú ẹni tó fi ẹnu já búrẹ́dì irú ẹni tó sọ̀rọ̀ ẹ kò bá lọ sùn lérè kókó lọ wádìí mi wò ná
kó wo ọmọ ẹni tí mo jẹ́ kó tó wá lọ sọ́yọ̀ kó wo ọmọ ẹni tí mo jẹ́ mi ò tálíkà mi ò dẹ̀ lówó àmọ́ tí mo fi kúrò ní Nàìjíríà tá fi dé ìlú yìí Ọlọ́run ọba mọ́tò mẹ́ta ni mo ní one car mo dẹ̀ ní dánfó méjì mo máa ń sọ ní gbogbo ìgbà àwọn ọ̀rẹ́ mi wà ń bí àwọn àbúrò mi wà ń bí àwọn tó jẹ́ ẹ̀gbọ́n mi wà ń bí ayé ni market ni ó mọ ẹni tó jẹ́ senior sister mi so kí ló dé tó jẹ́ pé ẹ jọ̀ọ́ ẹ má bínú èèyàn o mo fọlọ́n bẹ̀ yín o ẹ má bínú ẹnì kankan o tẹ́ ẹ bá rí ọmọ ológo ẹ make sure pé yín náà like ẹ tún máa ṣàdúrà fún un pé Ọlọ́run níjó jábọ́ ṣe mọ̀ yí pé bí Portable ṣe wà yìí àwọn kan tún gbàdúrà kọ́ ọmọ yẹn ṣubú láì ṣe Amẹ́ríkà ẹ jẹ́ ìṣòwò kan fún yín ṣe rí ìlú tá a wà yìí àwọn ológo tí wọ́n máa fẹ́ mú wálẹ̀ ní o kò tún wá ṣe àwọn individual àwọn ìjọba wọn gangan wọ́n máa fẹ́ báyé wọn jẹ́ ni ìgbà iná máa lọ wá pé ó rè pèèyàn ní 25 years ago nígbà tó lówó àwọn ọmọ wọn tó ń bára wọn sùn tí wọ́n ti tó nǹkan kan wọ́n lé wọn mú o bó ṣe ní gbogbo nǹkan tọ́mọ yẹn ti dánwò ní 20 years ìgbà tó bá wá star ni wọ́n máa lọ mú ọ̀hún ní proof o wọ́n á dẹ̀ ti torí ẹ̀ wọ́n á fi sẹ́wọ̀n tó ló ti takò tó bá lọ ṣe ó ní kíní kan tó máa ń ṣe tó bá ṣe test yẹn tó bá ti fi lè jẹ́ pé lóòótọ́ ló ṣe ibẹ̀ náà máa ti mú machine yẹn ti wà tí ò sí ń gbà yẹn please mo fi Ọlọ́run bẹ̀ yín àtẹ̀mí àtẹ̀yìn àní sọ́kú o àní kú lọ́jọ́ àìpé ẹ má bínú ọmọ ológo o ẹ má bínú ọmọ ológo o ìlú tá a wà yìí àwọn olórí wọ́n máa padà rẹ́wọ̀n yìí ni wàláì wọ́n máa ti èèyàn sí débi pọ́n máa padà rẹ́wọ̀n yìí kódà ìjọba wọn ń ṣàánú wọn ṣe mọ̀ yí pé ẹ jẹ́ sọ ọkọ fún yín ṣe rí discrimination nílùú òyìnbó ó lágbára ju discrimination dàbí ọ̀rọ̀ ẹ̀sìn ó dàbí ọ̀rọ̀ Muslim àti Christian ní Nàìjíríà lénìí wàláì bó ṣe rí nìyẹn ní ìlú yìí dúdú àti funfun wọn ń kólà o ní Nàìjíríà ẹ rí pé mùsùlùmí àti Christian sí wọn ń kólà aláwo ti join ẹ jọ̀ọ́ tó bá rẹ́nì kejì ẹ tó dáa fún má sọ pé ṣóò nìkan ni brother mi o mọ̀ bóyá àwọn áńgẹ́lì táìmù tó sọ̀rọ̀ ẹ pé wọ́lọ́run jẹ́ kó dáa fọ́mọ tèmi náà o mọ̀ bóyá táìmù yẹn áńgẹ́lì ń wẹ́ni tó máa fi support èèyàn yẹn kó náà lè rí bẹ́ẹ̀ bọ̀ kàkà bẹ́ẹ̀ ìbàjẹ́ yìí náà ni o. Thank you jàre Muraina ìbàjẹ́ yìí náà ni ẹjọ́ torí Ọlọ́run mo kí gbogbo yín o ló fi making okay whatever Abọ́sẹ̀dé mo kí gbogbo yín àti ẹni tó wà mí báyìí ṣe rí ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ a máa ṣàdúrà ká má rí alákòóbá ká má rí lìní ẹni tá a ronú ń pẹ́ ẹni tẹ́ ẹ̀ bá tẹ́ ẹ̀ tí ẹ̀ ronú ẹ̀ rárá kó má rí tiyín ro o nítorí pé àwọn tẹ́ ẹ̀ ronú wọn àná rí téèyàn ro o ìyá mi má bínú ọmọ ọlọ́mọ o tó bá rọ̀rẹ́ ẹ tó lọ́kọ tí wo ò tí ì ní má lọ bà tiẹ̀ jẹ́ o má lọ máa tẹnubọlẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ kan yí pé kí ni ṣèbó níranù ni ó ti dọ́kùnrin 200 yín ò ní mí nìyí o èèyàn fàṣẹwó o mo láwọn ẹ̀gbọ́n tó fàṣẹwó ládùúgbò wọn dẹ̀ bímọ fún wọn níbi tó wọ́ọ̀sì sí ni pé obìnrin tó yọ níranù jù ọ́nà máa rọ́kọ gidi fẹ́ o sórí ìwọ tó lóò kíìpù virginity ẹ yẹn ṣẹ́ni pé mo ti yí ọ̀rọ̀ síbòmí ìwọ tó kíìpù virginity ẹ tó ò fẹ́ bára ẹ jẹ́ yẹn sórí ó rí àkí irú wọn tó rí ọkùnrin alálùbáríkà àmọ́ sórí ìwọ tó ti jẹ́ pé jápọ̀ jálù ní ẹ̀yẹn ọkùnrin gidi ló máa ń padà rí wọn fẹ́ so tó bá wá rọ̀ rẹ̀ tó sórí ẹ̀ẹ́dì tó máa ní kí ló dé àwa mẹ́ta láàrin boyfriend bíi 5 ló nìkan ní níjọ́ tó ti mọ̀ mí ọkùnrin kan ni mo mọ̀ eléyìí ní 2 ni mo mọ̀ at the end of the day ọ̀rẹ́ ẹ̀ tó ní boyfriend 5 mẹ́fà yẹn olúwa padà á ṣèyàwó síwájú ẹ̀ my sister má bínú ẹ̀ torí tó bá bínú ẹ̀ o mọ̀ nǹkan tó lọ́n kọ́lẹ̀ fún ẹ ó lè jẹ́ tí wọn náà máa wá padà wá fẹ́ alówó jọkọ̀ tiẹ̀ lọ ẹ má jà bínú ara wa o ibu rìn káàkiri lára àwọn èèyàn tó bá ti di pé ibu yẹn wà nú ẹ̀mí ẹ̀ ṣé pè fún kó máa lọ èmi òkùnkùn kúrò lọ́dọ̀ mi Ọlọ́run àìná àṣọṣe ń tẹ̀lé mi ni ẹni tó bá ń fọ́lò mi wọ́n ti mọ̀ mí ti pẹ́ Ọ̀yọ́ Mèsì Ọlọ́run níjẹ́ kó bàjẹ́ o gbogbo yín ni mo kí ẹ ṣé gan thank you very much Aare Almaroof náà ni o ọmọ Ọ̀yọ́ Aláàfin ẹni má ti stop irọ́ mi ti ṣe ṣó
ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ má dé ọmọ àtìbọ ọmọ ajowú yọkọ lẹ́nu tọ̀tọ̀ nìkan àjìfà ọmọ ajílà lẹ́ẹ̀ṣọ́ ọmọ afọjọ́ gbogbo dára bí èpò tí pọmọ yẹ tó torí ọmọ ọlọ́mọ èpò tí ò lọ́kọ ọkọ tí ò lọ́kọ fẹ́ mo wá mú kínkínní mo fi gbọkọ lọ́wọ́ ọlọ́kọ ọmọládé ńládé Aláàfin òládé adé aládékúnlagbà fáláàfin mo kí yín thank you very much ẹni tó gbọ́ àtẹni tí ò gbọ́ ẹ bá ń sọ fún wọn pé bó ṣe ń lọ nìyẹn o Ọlọ́run níjó bàjẹ́ o thank you.